Ọ̀yá kí lorúkọ ẹ? Orúkọ mi ni Khalid. Khalid. Sọ ọmọ oríkì orílẹ̀? Mo oríkì orílẹ̀ rà. O ò lè kí oríkì orílẹ̀? Ọmọ tẹ́ ń pè lóríkì orílẹ̀. Kí lóríkì tiẹ̀ gangan? Oríkì tèmi ni Àkànmú. Àkànmú. Ọ̀wá mẹ́ tí Yorùbá pè lóríkì orílẹ̀. Àpò ọmọ ní fọ́lẹ́bù. Kí lorúkọ rẹ? Samad. Sọ ọmọ tí à ń pè lóríkì orílẹ̀? Ọmọ tí ń jóríkì orílẹ̀? Ọmọ ọdún mélòó ni ọ́? Ọmọ 11 years old. Ọmọ ọdún 11. Kí lóríkì tiẹ̀ gangan? Àkànmú. Àkànmú náà tó lóríkì tiẹ̀ lẹ̀. Ọ̀wá mẹ́ tí Yorùbá pè lóríkì orílẹ̀. Kí ni orúkọ rẹ? Faruk kí ni? Faruk Asis. Faruk Asis. Kí ni ọmọ ìlú wo ni ẹ́? Ọmọ Ìbàdàn. Kí ni sọ ọmọ tá à ń pè lóríkì orílẹ̀? Ọmọ oríkì orílẹ̀. Kí ló oríkì tiẹ̀ gangan? Àyẹ̀mọ́ lóríkì Àmọ́lé ní Àtẹ̀jí ní Ìṣọ̀lá ní Alábí. Ọ̀wá mọ́ tí Yorùbá ń pè lóríkì orílẹ̀. Kí ni orúkọ rẹ? Orúkọ mi Babátúndé Olúwafẹ́mi. Babátúndé Olúwafẹ́mi. Ọmọ ìlú wo ni ẹ́? Ọ̀yọ́ State. Ìlú wo lọ́yọ́ State? Ọ̀yọ́. Ìbéèrè ta fẹ́ bi yín ni kí ni sọ ọmọ tá à ń pè lóríkì orílẹ̀? Oríkì orílẹ̀ orúkọ náà máa fún yàn lẹ́yìn orúkọ tí wọ́n bá sọ̀yàn lórúkọ. Lẹ́yìn tí wọ́n bá sọ̀yàn lórúkọ ń gba èké. Orúkọ tẹ́ bá fún ẹ̀gbọ́n máa fún. Bí Alábí, Akànjí, àbí. Etí Yorùbá pè lóríkì orílẹ̀ kan. Etí Yorùbá pè lóríkì orílẹ̀ kan. Ọmọ tá à ń pè lóríkì orílẹ̀. Ibi tí wọ́n bá fẹ́ kí. Oríkì àbísọ lọ ń sọ. Tí wọ́n bá fẹ́ kíyàn. Àbí. Ọtí ń sún mọ́. Tí wọ́n bá fẹ́ kíyàn bí wọ́n bí ọmọ kan ilé tí wọ́n bá fẹ́ kí bí ọmọ Olúgbọ́n. Ọ̀yá ìwé lólókì ń bẹ, ìwé lólókì ń bẹ. Ọlálọ́mí ọmọ Abísúnjú kọ ìjà fàdà kúrò lọ fàbí kan ọmọ ẹkùn kọ ọmọ Abísúnjú kọ ìjà. Kí lorúkọ rẹ? Orúkọ mi ni Dásọ́lá. Dásọ́lá kí ni? Adéoyè Dásọ́lá. Ọmọ ìlú wo ni ẹ́? Ìbàdàn. Ọmọ Ìbàdàn. Kí ni sọ ọmọ tí Yorùbá ń pè lóríkì orílẹ̀? Ibi tí èèyàn ti ṣẹ̀ wá ni Yorùbá ń pè ní oríkì orílẹ̀. Ibi téèyàn ti ṣẹ̀ wá. Bẹ́ẹ̀ni. Fáàpì tó lè ṣàpèjúwe àwọn oríkì orílẹ̀ tó. Ní ìsìn báyìí, mo wá láti Ìbàdàn. Oríkì yẹn máa máa kì í. Ẹni tó wá láti Oǹdó nǹkan ọ̀dùn báyẹn. Oríkì ibi tí èèyàn bá ti wá ló jẹ́ oríkì orílẹ̀ láti ibi tí èèyàn bá ti ṣẹ̀ wá. O súnmọ́ ni àmọ́ ọ̀gbà dáadáa. O súnmọ́ ni ọ̀gbà dáadáa. Mo rò pé àwa náà ti rí bí ó ṣe lọ nísìnyí. Ipe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ò tiẹ̀ mọ̀ tá à ń pè lóríkì orílẹ̀ débi pé wọn ò tẹ̀lé kí oríkì orílẹ̀. Ìdí wá ní ta fi gbé ètò ìkalẹ̀ lórí Facebook page Ìtàn Yorùbá. Ipe ká kí oríkì orílẹ̀ láàrin ènìyàn láti ọmọ ọdún 18 years wá sísàlẹ̀. Ìtàṣe ni wípé a kí oríkì orílẹ̀ tá a bá mọ̀ bóyá Olúfọ́n ni o, Olúfẹ̀ ni o, Àrẹ̀sà ni o, Oníkòyí ni o, Òpómúléró ni o, Ọlọ́fàmọjọ ni o, Ọ̀là ni o. Oríkì orílẹ̀ lọ rẹpẹtẹ. Tá a bá wá kí oríkì orílẹ̀ wa a wà fi ṣọwọ́ sí ìṣẹ́jú 5 fídíò ni o, fídíò a wà fi ṣọwọ́ sí orí òǹkà ẹ̀rọ Ààrẹ Òpìtàn +234 80 2368 7432. Lẹ́ẹ̀kan sí a fi ṣọwọ́ sórí +234 80 2368 7432. Ńlá fi oríkì orílẹ̀ tá a bá kì fídíò ni o. A kàn ra ṣe short video a fi ṣọwọ́ sí wa. Ó ti bẹ̀rẹ̀ láti àná bàbá ṣe ń fi ṣọwọ́ sí wa náà láàmú post ẹ̀ sí online tàbá ṣe títí di ọjọ́ 29 oṣù kọkànlá ọdún 2021 on the 19/11/2021 ni yóò kásẹ̀ ńlẹ̀. Àwọn èèyàn sì ti ń fún wa ní ẹ̀bùn. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa Ọ̀túnba Abímbọ́lá Davis. Àwọn náà ti fi owó lẹ̀ àti àwọn aṣọ àdìrẹ látọ̀dọ̀ ìyá wa Àpèétí Aládìrẹ ní Jericho nìbàdàn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti ṣe àdéhùn
àwọn ẹ̀bùn ńláńlá ni o, eléyìí ṣe ẹ̀bùn kékeré, ẹ̀bùn tó ṣe wípé ẹni tó bá ṣe pò kíní mo rò pé owó tí ó gbà gan yóò fẹ́ wọ 200,000 tí ó bá jù bẹ́ẹ̀ lọ. A sì tí ì mọ àwọn ẹ̀bùn míì tó ń bọ̀. A mú àwọn èèyàn tí wọ́n bá ṣe bóyá ipò kíní sí kẹta kọ́kọ́ dúró, a tún wá wo àwọn méjì tó bá tún tẹ̀lé wọn tí wọ́n tún ṣe dáadáa, a wà mú dórí 5 láti ọmọ ọdún méjìdínlógún 18 years wálẹ̀, láti 18 years wálẹ̀ ni ẹni bá ṣe kọjá 18 years ò lè kópa. Oríkì orílẹ̀ á ṣe short video, á wà fi ṣọwọ́ sórí òǹkà ẹ̀rọ Ààrẹ Òpìtàn lórí +234 8023 687432. Oríkì orílẹ̀ kò gbọ́dọ̀ parẹ́, àgbẹ̀ agbọ́dọ̀ jí. A sì ń bẹ gba àwọn gómìnà wa káàkiri tìbútòrò ilẹ̀ Yorùbá, ẹja dá oríkì orílẹ̀ ká dàpọ̀ mọ́ ẹ̀kọ́, torí pé nǹkan ìbànújẹ́ gbáà ni fún wa pé oríkì orílẹ̀ wa gbogbo àwọn generation àwọn ọ̀dọ́ tòní wọn ọmọ tí wọ́n ń pè ní oríkì orílẹ̀ mọ́. Kódà àgbàlagbà míì tó ti lé ní 50 ọdún gan ò lè kí oríkì orílẹ̀, àgbàlagbà míì tó ti tó 50 ọdún gan ò lè kí, bàbá tó pé 80 years tí ò lè kí oríkì orílẹ̀ ńlọ́pọ̀ jù. Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín náà ni Olóyè Laji Abbas, Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn. Ẹ ṣé gan ni.